alágbàdo ló kọ́kọ́ wá a tún ti rí àwọn aládìyẹ tí wọ́n wá ṣe. orílẹ̀ òye mọ́nà mi lórí ọba akébájọ ní ilẹ̀ Yorùbá. olóyè àgbà Ọláṣílẹ̀ Alexandra. Yorùbá o nílé lóko àti lẹ́yìn odi lágbára Elédùmarè òní wálẹ̀ ṣé bọ́lá òun ló ń ṣọlá kì í ṣe èèyàn ibi gíga 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 láyé ẹ lágbára Elédùmarè àgbà kí o ọmọ àfìwà jóyè Ọlọ́run ló gbé ẹ̀ga òní rẹ̀yìn lágbára Elédùmarè ọba ibi gíga là ń bọ́jọ́ ibi gíga là ń bóṣù lágbára Elédùmarè wàá máa gani nínú ọlá ńlá òní rẹ̀lẹ̀. ní báyìí ìta akọgun ni a wà ní Ìdí Èṣù níbẹ̀ ni wọ́n ti fi fẹ́ ṣe àdúrà fún àgbà Akin Baṣọ̀run ilẹ̀ Yorùbá olóyè àgbà Waheed Ọláṣílẹ̀ Alexandra. ẹ̀tọ́ ni àṣà ni ojúṣe dẹ̀ ni òun ni ẹ̀ ń wò yẹn tí wọ́n wọlé lẹ́yọ kọ̀ọ̀kan láti lọ ṣe àdúrà ní ìta akọgun la wà báyìí o. àwọn ẹgbẹ́ aláta ni wọ́n tún ń bọ̀ báyìí gbogbo ẹgbẹ́ ni wọ́n sọ pé wọ́n máa wá láti wá ṣe ayẹyẹ fún àgbà Akin Baṣọ̀run àgbà Akin ilẹ̀ Yorùbá. ẹ bá wo ọ̀ọ́kàn yẹn rí pé àwọn ẹgbẹ́ aláta àwọn náà ti dúró pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n dúró de kí àgbà Akin kí ó ṣe àdúrà tó ní Ìdí Èṣù. tágọ́gún la ṣì wà a sì ń dúró de kí àgbà Akin jáde nídìí Èṣù láti wá tún yẹ àwọn ẹgbẹ́ aláta sí. gbogbo ẹgbẹ́ ni wọ́n wá gbogbo ẹgbẹ́ ọlọ́jà pátápátá ni wọ́n wá tí wọ́n wá ń gba ire wọn lọ́dọ̀ àgbà Akin. ọ̀pá Ọ̀rànmíyàn wà báyìí ọ̀pá ìṣẹ̀ǹbáyé ibẹ̀ láwọ̀ lọ báyìí. fún àǹfààní ẹ̀yàn ọmọ tí ẹ kọ́ nínú ìtàn ọ̀pá Ọ̀rànmíyàn rẹ̀ ibi tí Ọ̀rànmíyàn fi ọ̀pá yẹn tẹ̀lé sí ìlú náà ló wà ní.
òní